ní gbogbo ìgbà ni Ọlọ́run dára. Àwọn tí ó ti tọ́ Ọlọ́run wò kò lè ṣàì gbàgbọ́ wípé Ọlọ́run dára. Àwọn tó ti ń bá Ọlọ́run rìn wọn ò lè ṣaláì sọ wípé nítòótọ́ Ọlọ́run dára. Bẹ́ẹ̀ ni yóò rí sí ẹni tó ń gbọ́ mi yìí. Mo kí wa káàbọ̀ sí wákàtí ìbápàdé láti òkè wá, wákàtí ìgbéniró àti ìgbaniníyànjú lórí kókó ọ̀rọ̀ tí a ń pè ní ara tàbí ẹ̀mí. Èmi náà ni wòlíì yín Òkètọ́nà Jeremiah tí ń bá ọ̀rọ̀ yìí bọ̀ láti bí ọ̀sẹ̀ mélòó àbí oṣù mélòó lórí ìgbé ayé ara àti ìgbé ayé ẹ̀mí. Oríṣiríṣi àǹkà láti kọ́. Gbọ́n tí a tó fẹ́ yà sápá rẹ̀ lónìí o la pè ní báwo ni ẹ̀mí gan tiẹ̀ sì lè máa tọ́ wa. Bí a bá ń sọ nípa ẹ̀mí mímọ́ a sì sọ nípa ìgbé ayé ara àti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nípa rẹ̀. Gbọ́n báwo gan la sì lè gba ẹ̀mí láàyè kó jalaga kó sì máa tọ́ wa. Bí oòrùn ti jẹ́ pé tó bá ń la tòkè wá a mú ìmọ́lẹ̀ lọ́wọ́, bẹ́ẹ̀ ni ohun gbogbo tó jẹ́ ìṣẹ̀dá, ewéko, ẹyẹ, igi, ènìyàn pàápàá wọn ò ní ìmúlárale tí oòrùn mú lọ́wọ́. Bẹ́ẹ̀ náà ni nígbà tí ẹ̀mí bá dé inú ọkàn ènìyàn, irú iṣẹ́ tí oòrùn ń ṣe lórí ayé, lórí ewéko, lórí àwọn ntọ́lọ́run dá yìí bẹ́ẹ̀ ni ń ṣe nínú ọkàn ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn èèyàn bá ń gbégbé ayé kan yóò yà yàn lẹ́nu pé ní sí tòótọ́ ilé ìsìlẹ̀ mi mímọ́. Ìgbà tí à ń gbé bí a bá jẹ́ pé à ń díbọ́n ni tí èsì nípa agbára ẹ̀mí mímọ́ kò ní pẹ́ kò yí jìnnà tí àṣírí yóò fi tú, torí pé ìwọ̀nba ni a lè para wa mọ́ láti díbọ́n tí ìbá ṣe nípa ẹ̀mí Ọlọ́run. Nínú Jọ́ọ̀nù orí 16:13 ó ní bí ẹ̀mí ni bá dé, àní ẹ̀mí olóòótọ́ ni, ó ní yóò kọ́ wa, yóò gbà lọ́wọ́ Ọlọ́run, yóò fi tí ń gbà lọ́wọ́ Ọlọ́run yóò fi hàn wá. Kí ni Ọlọ́run ní fún wa, kí ni ètò rẹ̀ fún wa, yóò gbà, yóò wá fi hàn àwọn ọmọ Ọlọ́run. Nínú Jọ́ọ̀nù kínní orí 4, Jọ́ọ̀nù kínní orí 4 lọ sísàlẹ̀ ó ń sọ fún wa nípa pé ó ní ìmọ́lẹ̀ lọ́lọ́run, kò sókùnkùn kankan lọ́dọ̀ rẹ̀. Yẹn ni pé bí ìmọ́lẹ̀ mi máa wọnú ayé wa, bí ilẹ̀ ṣe ń lọ́wọ́wọ́ tilẹ̀ ń mòoru nígbà tó òrùn bá ràn sí orí ilẹ̀ àti orí ewéko, bẹ́ẹ̀ nígbà tí ìmọ̀ bá wọnú ayé wa yóò lé òkùnkùn jáde, ọkàn wa yóò gbóná fún Ọlọ́run láti sin Ọlọ́run. Ẹ bá rí ìgbé ayé àwọn èèyàn lónìí bí wọ́n ti ń sin Ọlọ́run pẹ̀lú nígbà tí wọ́n di omi tútù sínú àmẹ́mú kẹjáde nínú yìnyín ní tútù, ẹ tó bá gbéná lórí àròlé rọ̀ bẹ́ẹ̀ lẹ́ni tí ẹ̀mí bá wọnú ayé rẹ̀ ní tòótọ́. Ẹ̀mí jẹ́ aládùn láàrin èèyàn àtọlọ́run. Nǹkan yìí tá a bá lákàtí sọ ipa tí ẹ̀mí ń kónú ayé ènìyàn, ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ni yóò gbà wá láti tú palẹ̀ pẹ̀lú àkókò tí à ń kíyèsí. So bí ẹ̀mí ìbá dé, ọ̀pọ̀ oríṣiríṣi nǹkan ni ó yàtọ̀ nínú ayé wa, nínú ìsìn wa, nínú iṣẹ́ wa, nínú àdúrà wa àti gbogbo àwọn bá a ṣe ń sìn. Èyí ò lè lẹ́mìí mẹ́kọ́ mọ́ bí wọ́n ti ń gbàdúrà, kó wọ́n bí wọ́n ṣe ń gbàdúrà, bí wọ́n ṣe ń kọ̀rọ̀ lọ, bí wọ́n ṣe ń ṣe àṣàrò. So nígbà tí a bá máa gbádùn àwọn bí ẹ̀mí ṣe ń tọ́ wa yìí, kí ló yẹ ká mọ̀, kí ló yẹ ká ṣe. Ní tó ṣẹlẹ̀ ni pé bí a bá máa gbádùn ìtọ́ni ẹ̀mí mímọ́, ó gbọ́dọ̀ jẹ́ pé a pinnu rẹ̀ gan ni. Èyí ó pinnu ẹ̀ láti bẹ́ẹ̀ mọ́ pàdé, yóò sì fira rẹ̀ lẹ̀ pé kẹ́ ẹ̀ máa tọ́ o. Ọ̀pọ̀ ìgbà la máa ń sọ pé ẹ máa gbàkóso ayé mi nílò akọ́nu orin, ẹ máa wá ṣùgbọ́n ẹ máa ta ní kó wá sáà tẹ̀ ti pèsè àyè sílẹ̀ fún. Kẹ́ ẹ tó gbé nǹkan kan lónìí, a ó kílẹ̀ alẹ̀, a ó sọ oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́. Kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ business oríṣiríṣi nǹkan láti ṣe, ìpalẹ̀mọ́ ó wà lómi rẹ́jísítà iṣẹ́ rẹ̀, oríṣiríṣi àwọn kan bá wọn. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tá ń gbèrè fẹ́ mi máa ṣàtẹ̀ prepare ọkàn wa pé ká ìmọ̀ yẹn wọlé kó a máa gbé bẹ̀, kò lè gbébi tí ò sí ìpalẹ̀mọ́. So nítorí náà kéṣe nǹkan tá a kàn gbàgbé ẹni pé bóyá à ń ṣeré. Ẹ̀mí ìṣẹ̀mí tí ń bá mú yàn ṣeré àbí ń bá tí ó máa bá yàn ṣeré, tó bá dé ìwọ rẹ̀ lè máa ṣeré papọ̀. Ṣùgbọ́n kì í ṣẹ̀mí tó ń bá ọ ṣeré, ọkàn yẹn gbọ́dọ̀ palẹ̀ ọkàn yẹn mọ́ fún Ọlọ́run láti wí pé ó rí ààyè. Nígbà tí ọkọ̀ ojú omi fẹ́ bà ní, bí ìbálò fẹ́ bà ní, ìpalẹ̀mọ́ gbọ́dọ̀ wà. Bẹ́ẹ̀ nígbà tí ìmọ̀ bá fẹ́ bà lé wa, ìpalẹ̀mọ́ àyà gbọ́dọ̀ wà. Sí ayé wa tí wàá wà ní ìpalẹ̀mọ́ fún bíbá ẹ̀mí mímọ́. Omi ta tó mọ̀ ní pé ká béèrè ní pé ta ni driver ayé wa, ta ni chauffeur ọkọ̀ ayé wa, ta ló wà nídìí steering volant tó ń wà. Nígbà tí ẹ̀mí bá dé,
yóò máa wà wá wíwà yẹn nísìnyìí etí máa ń wá olúkúlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni nígbà tẹ́ ẹ máa bá wá yóò máa wà wá sínú tó tọ́ tí ṣe tọ́lọ́run tó ní yóò gbà látọ̀dọ̀ Ọlọ́run yóò fún wa ǹjẹ́ tó bá dé ní tó gbà látọ̀dọ̀ Ọlọ́run wa yóò máa wà wá sí tẹ́ bá wá tí wọ́n ń wá àwọn èèyàn lónìí ẹlòmíì kò ní inú ilé ìsìn ẹ̀wù tí nǹkan ń wà wọn lọ sẹ́yìn mọ́ náà ní wà wá lọ àbábíra wa léèrè ní ìsìnkú tí ń wà wá yìí sẹ́yìn mọ́ náà ní wà wá báyìí sẹ́yìn mọ́ náà ní tọ́ wa báyìí oríṣiríṣi tán là ń gbọ́ lónìí ẹ̀ máa sọ fún mi pé kí n ṣe ẹ̀ máa sọ fún mi pé kí n ṣe ibẹ̀ tá a bá kíyèsí dáadáa ṣé ìtọ́ni ẹ̀mí máa lè léyìí ìwé Míkà ló pariwo ó ní sí ẹ̀mí Ọlọ́run wa nìyí ṣé ìṣeré náà lè léyìí ẹ̀mí Ọlọ́run wa lábùkù bí ni Míkà sọ fún wa sẹ́mi rẹ̀ lábùkù bí sẹ́mi rẹ̀ wa máa ṣe déédéé pẹ̀lú àwọn tí ń rìn déédéé pẹ̀lú rẹ̀ tábàlẹ̀ máa ń tọ́ wa tábàlẹ̀ máa ló ṣe lé ìdóní àṣẹlẹ̀ yìí ṣé bẹ́ẹ̀ máa ti máa ń ṣe lélẹ́ yìí yóò máa wà wá ń ti ń wà wá tá a sì rí sí àti pa rẹ̀ láàfin mọ́ ta ni ń gborí ta ni dírẹ́fà ayé wa ohun mìíràn ni pé ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 18 ó ní ká má ṣe kún pẹ̀lú wáìnì ṣùgbọ́n ká kún fún ẹ̀mí mímọ́ wáìnì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àdàmọ̀lú tí máa ń jẹ́ kéèyàn ó sì wà wò gbọ́n tá a bá wo kíkún fún ẹ̀mí mímọ́ àti kíkún fún wáìnì wọ́n fara wéra wọn ẹni tó kún fún wáìnì nígbà tó mọ tí yó agbára ọtí ló fi hàn ṣe gbó tí ń ṣe ẹ jẹ́ ká wọ ọ̀pọ̀lọpọ̀ tí ò lè sọ̀rọ̀ ẹ̀jọ̀ tí ò fẹ́ sọ̀rọ̀ lágbo tí wọ́n bá tún tí ó ní ìsìn wọn mọ̀ bọ́ ni wọ́n tún sọ kọjá tó yẹ kán sọ gan wọ́n wá lè sọ tán kójúmọ́ tì wọ́n àbí kí wọ́n máa bí wọn léèrè pé kí wọ́n sọ lẹ́ẹ̀kan yẹn ní àwọn ọmọ tó ń sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bá dé n tí ń gbẹ̀ mọ́ ní ní ọmọ fi wà wá bá a bá ń fẹ́ ìgboyà lọ́wọ́ ìmọ̀ lọ́wọ́ tá a bá ń fẹ́ ká lè sọ̀rọ̀ lágbo kójúmọ́ tì wá lọ́wọ́ ìmọ̀ lọ́wọ́ bá àwọn tí mo ti ń fi ọtí pa ìrònú rẹ tí wọ́n fi ọtí pa àwọn kankan tí wọ́n fi mú wá gboyà bẹ́ẹ̀ lẹ́mí máa ń ṣe nínú ayé àwọn tí ó ní ọwọ́ ká má ṣe kún fún wáìnì bọ́ ká ti gbà kún fún ẹ̀mí mọ́ sọ ẹni tí ẹ̀mí máa tọ́ yóò kún fún ẹ̀mí mọ́ yẹn. náà kí n tó ní àwọn kata gbọ́dọ̀ tó mọ̀ òun náà ni pé kí a fira wa lẹ̀ ìwé Àìsáyà orí 6 láti ẹsẹ̀ 6 lọ sísàlẹ̀ lẹ́sẹ̀ 8 ta ni màá rán ta náà lọ fún mi Ọlọ́run bí Àìsáyà lè ta ni màá rán Àìsáyà ní rán mi èmi ò lọ ìyẹn ni pé pa àfira wa lè pa wà available òun gangan bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tó lè mú kọ́lọ́run lò wá àbíkẹ́ ìmọ̀ máa tọ́ wa Ìsíkíẹ́lì lórí ojúlé 22 ẹsẹ̀ 30 Ìsíkíẹ́lì 22:30 Ọlọ́run sọkún níbẹ̀ yẹn látọ̀dọ̀ wòlíì Ìsíkíẹ́lì pé òun wẹ́ nìkan tí ìgbà dó láàrin òun nígbà tó ń pàṣẹ idà tó ń pàṣẹ ìyàn tó ń pàṣẹ oríṣiríṣi àjàkálẹ̀ àrùn ta ni ò bá sì pẹ̀ láàrin òun àtọ́lọ́run tó dùn lágbede méjì Ọlọ́run lòun rẹ̀ nìkan torí kò sí ṣé ń bẹ lónìí yìí nínú ẹbí tí ń bẹ lónìí nínú ìjọ tó ń bẹ lónìí nígbà tí ìjọ dàbí tó dà yìí tí sẹ́nà sí dàbí ó ti rí yìí tí ẹbí dàbí ó ti rí yìí tàdúgbò dàbí ó ti orílẹ̀-èdè wa dàbí ó ti rí yìí ta ni bẹ ní agbede méjì yẹn tó dùn láàrin ìyàtọ̀ lọ́run ìyẹn ni pé kó tó pé ẹ̀mí máa tọ́ wa láti irú iṣẹ́ bẹ́ẹ̀ kálíbà àgbàdo pé bẹ́ẹ̀ a gbọ́dọ̀ jẹ́ pé a wà lójú fò a fi àwa lẹ̀ a wà available so tá a bá rí ẹni tó gbé ògbẹ ẹ lè fún lómi ẹni tó gbé òpa ẹ lè fún lóúnjẹ tẹ́ ẹ bá fún kò ní appreciate kò ní mọ value ẹ bẹ́ẹ̀ ni ní ìdí ẹ̀mí mímọ́ yìí bí ìwọ bá fẹ́ tẹ̀ sí gbọ́ràn a gbọ́dọ̀ jẹ́ ẹni tó fẹ́ tó ṣe tán tó sì gbọ́ràn kó tó pé irú ìbùkún báyìí yóò tọ́ sí wa peter lọ àbúdá dòló nílé léyìí kí àánú Ọlọ́run kó wá ẹnì kankan rí kí agbára ẹ̀mọ́ rẹ̀ ní tòótọ́ kó ṣíjìbò wá kó lè lò wá gẹ́gẹ́ bí alárinà láàrin ènìyàn gẹ́gẹ́ bí ogódò àbí bí àlùfáà tó jẹ́ alárinà láàrin Ọlọ́run àti ènìyàn bẹ́ẹ̀ má ti jẹ́ alárinà láàrin Ọlọ́run àti ènìyàn kí oore ọ̀fẹ́ Kristi kó bò wá lórúkọ Jésù lọ wa bí abaláfa náà ti pé àwọn àdírẹ́sì wa náà lè ń rí tààtò ìpàdé níjọ́ mi ẹ̀yìn rẹ o.